Òṣèré orí ìtàgé wa ní Láídé Bákàrè mà ti rugi oyin. Kí ló ṣe tó fi rugi oyin lọ́dọ̀ àwọn tó máa ń kọ́mẹ́ǹtì sábẹ́ póòstì àwọn sẹ̀líbrítì. Tẹ́ ẹ bá gbàgbé, níbi ọjọ́ méjì sásìkò tá a wà yìí ní báàdì Láídé Bákàrè, ó ti ṣe ìmúrasílẹ̀ èèyàn fún ọjọ́ ìbí rẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ohun tó wọ̀ níbi fún kékeré tó fi síkànnì ayé. Ṣé ẹ sì mọ̀ wípé Alhaja ni Láídé Bákàrè? Àwọn ènìyàn ní ṣé ẹ sì sure pé Alhaja ni Láídé ṣá? Tó jẹ́ wípé irú aṣọ tó ń wọ̀ yìí, àbí ṣé ká sọ wípé oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ń sọ èèyàn lábẹ́ comment section. Ẹlòmíì sọ wípé ó lè wọ̀, àwọn míì sọ wípé kò bójúmu rárá bó ṣe fi gbogbo ara lẹ̀ gẹ́gẹ́ bí Alhaja tó re Mecca tó bọ̀. Ẹ gbọ́, ẹ̀yin olólùfẹ́ wa, kí ni èrò tiyín lórí aṣọ èèyàn tí Láídé wọ̀ tó fi ń ṣe kòkò kẹ̀kẹ́ ìmúrasílẹ̀ èèyàn ọjọ́ ìbí rẹ̀? Ó yá, ẹ drop comment, ẹ sọ èrò tiyín lórí aṣọ náà.